mo kí wa gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbi gbogbo ibi tí a bá wà pátá àkókò tí a wà níbẹ̀ ni mo fi kí wa o fọ́nrán tí ẹ̀ ń wò yìí ó yẹ kẹ́ lè mọ̀ ìyá yìí ìjọ Àgbàlá Gabriel ni ìyá yìí wà ìyá yìí ló sábà máa ń ka bíbélì gan wọ́n yára ní bíbélì kíkà wọ́n yára ní bíbélì ṣíṣí ní àkókò kákòókò tí sì bá ń lọ wọ́n máa ń ka bíbélì dáadáa ẹ̀yin tẹ́ bá sábà máa ń wo fọ́nrán Àgbàlá Gabriel lórí ìkànnì yìí tàbí lórí péjì Àgbàlá Gabriel fúnra ẹ máa mọ̀ ìyá yìí kí wá ni mo wá rí tí mo gbé wá fún wa nípa ìyá yìí ẹ wo ìtàn ayé ìyá yìí ó bani lẹ́rù o ìtàn ayé ìyá yìí bani lẹ́rù tẹ́ bá kíyèsí ẹ mọ̀ pé ìyá yìí wọn ò lè rìn wọn ò lè rìn erin ni wọ́n fi ṣe kẹta ẹsẹ̀ tí wọ́n fi ń rìn tí wọ́n máa ń gbé ọwọ́ méjì lé báyìí tẹ́ bá mọ̀ wọ́n dáadáa ẹ máa rí gbogbo ẹ̀ náà nínú fídíò yìí ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín tẹ́ wá lọ wò ó ohun tí ìyá yìí sọ ìyá yìí ti pé 60 years o 60 ọdún bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò wọ́n yìí wọn ò bímọ kankan wọn ò bímọ wípé kó tiẹ̀ jẹ́ ọkàn báyìí wọn ò rọ́mọ bí ilé ọkọ kejì ni ìyá yìí wà wọ́n ti lo ọdún 10 báyìí wọn ì tí bímọ àwọn àtọkọ yẹn ìyá tẹ̀ ń wò yìí kí ló sọ wọ́n dẹni tí ò lè rìn mọ́ tí wọ́n lè dárìn fúnra wọn onímàrúwá ló ba ẹsẹ̀ wọn jẹ́ o wọ́n fẹ́ wọ kẹ̀kẹ́ màrúwá ni wọ́n ti gbẹ́sẹ̀ kan sínú ilé ẹsẹ̀ kan ó wà níta gbó ní màrúwá ṣe ṣíkọ̀ nìyẹn tó tẹná tí ẹsẹ̀ ń wọ́ tuurutu ẹsẹ̀ yọkan tó wà tà tó ń wọ́ tuurutu ní títì nígbà tó máa jáwọ́ báyìí wọ́n yí gbirigbiri nílẹ̀ ẹ wo mo gbàdúrà fún wa ìpín wa láyé kò ní burú o ayé wa ò ní bàjẹ́ ètò ayé wa ò ní dojúrú wọ́n ti da ètò ayé ìyá yìí wọ́n ti dàrú pátápátá ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín ká wá lọ wẹ́ bá mi ṣíà ẹ jẹ́ kó lọ viral bẹ́ẹ̀ ṣe ń ṣíà yẹn lórúkọ Jésù wọ́n máa ṣíà ire àti àánú kan àwa náà nínú oṣù yìí ni o ọ̀sẹ̀ táwa yìí kó tó parí lórúkọ Jésù a ó jẹ́rìí sí agbára Ọlọ́run lórí nǹkan tá a ti ń fi ọkàn wa béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ ṣeun ẹ má gbàgbé wẹ̀yìn tẹ́tí subscribe ẹ wo ìsàlẹ̀ yẹn máa rí subscribe button ẹ bá mi tẹ̀ ẹ kò ní gbawó lọ́wọ́ wa kò dẹ́ ṣèyàn ní jàǹbá ọwọ́ tẹ fi ń tẹ̀ lórúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sí ẹ fi gbé nǹkan rí ṣe gbogbo tẹ bá dáwọ́ yẹn lé ó máa yọrí sí rere ni ó yá lókè lọ́hùn. ọ̀rọ̀ ìgbàjókòó èyí tí mò ń gbọ́ yìí ó gba ìjókòó nígbà mo rí pé n tá ń sọ yìí ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ gbọ́ ò ní ṣìrìn lórúkọ Jésù ṣé bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn. dádì ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ̀rọ̀ pọ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi tí mo wọlé ọkọ ẹ sọ̀rọ̀ kéde. bí mo ṣe wọlé ọkọ ni mo ti kàdánwò táwọn yìí mo wà ń kiri kí kò sí ṣọ́ọ̀ṣì tí mo ti dá mọ̀ lérí pàǹwó yún kì. torí pé fẹ́ bímọ pé mo fẹ́ bímọ mo kiri pọ̀ láyé gbogbo ọwọ́ wòlíì mò ń kó sí fún wàhálà àwọn ọmọ káàkiri mo dẹ̀ lọ́dún 10 ó dín díẹ̀ lọ́dọ̀ ọkọ mi. ẹ jẹ́ n pray mo gbàdúrà ò ní bọ́ sọ́wọ́. mo gbọ́ yín màmá. lẹ́yìn èèyàn orogún ló tiẹ̀ lé mi kúrò ń bẹ̀ yẹn ẹ tí a fẹ́ lé mi nígbà tó ń ti bímọ bó ṣe yọ mí jáde ń bẹ̀ nù. ìyẹn níbi tẹ́ ẹ ti kọ́kọ́ lọ́kọ. níbi mo ti kọ́kọ́ lọ́kọ. ọdún mélòó lẹ lò ń bẹ̀. ọdún 10 ó dín díẹ̀ ó jọdún 9 àbọ̀ lọ ó dín díẹ̀ lọ́dún 10 mo ṣe kúrò ń bẹ̀ nù. ìgbà tẹ́ ẹ bímọ. nígbà tí n bí. ẹ fi inú ṣoyún bẹ̀. mo tiẹ̀ lóyún kan ọfà wàhálà tí wọ́n dá mi dúró sólú yoro tí wọ́n rù mí káàkiri láyé nígbà ayé Abíọ́lá ní 94 Ọlọ́run ni ò jẹun kú èèyàn ń lọ báwọn. so now ẹ wá kúrò nílé ọkọ yẹn torí pé ẹ finú ṣoyún ẹ bímọ. mo kúrò ń bẹ̀ mo wá fẹ́ mo tiẹ̀ tún dúró bí ọdún bíi 5. láì fẹ́ níbọdì làwọn èèyàn bá ní à sọ́wọ́ àjókòó kalẹ̀ ní fẹ́lò mo bá fẹ́lò mi ẹni tí mo wá fẹ́ ni mo wà lọ́dọ̀ rẹ̀ dìsìn. ẹni tẹ́ ẹ fẹ́ sì kejì lẹ́wà lọ́dọ̀ rẹ̀ dìsìn yìí ó kì í ṣe tí wàá bímọ níbẹ̀. òbí kankan ẹni. bí kankan tẹ́ ẹ dìsìn. kí ni ọjọ́ orí yín báyìí. mo ti pé 60 ọdún. kí ló ń jọ́gọ́ta. 60 mo ti pé ọmọ ni mo wá di àkókò yìí. ẹ bímọ títí di ìsìn yìí. bímọ láti 1988 mo marry ní ọjọ́ 3 oṣù kẹjọ. ọjọ́ 3 oṣù kẹjọ. ọdún 1988 ni mo ti marry tí mo ti kò mọ wàhálà mo dẹ̀ ń ṣiṣẹ́ gbogbo èèyàn ló mọ̀ mẹ́ wọ́n mọ̀ mí lọ́mọ wù mẹ́ tí mò ń ta pákó ńgbà tó kó lọ Ọdẹ́yálé wọ́n mọ̀ mí ló ń pákó ń ṣiṣẹ́ méjì. ṣé ẹ gbàgbọ́ pé sì lè bímọ mọ́. mo mọ̀ pé kò sí tọ́lọ́hún ò lè ṣe àmọ́ bí ìbátan akàdánwò tẹ̀sẹ̀. okay ntí mo tó mọ̀ tí ẹ gbé má because ṣe mọ̀ ìyá dáadáa ni mọ̀mọ́ yìí ìyá dáadáa mo ní díẹ̀ tí ẹ wàá fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lẹ́ni because àwọn tó bá súnmọ́ yẹn díẹ̀ èèyàn ń sábà ń fẹ́ ráyè ní ìmúráyè ẹ máa wí tẹnu yẹn jẹ́ ń gbọ́ kí tiẹ̀ ló ṣe yín lẹ́sẹ̀ náà má bẹ̀rẹ̀ láti bí ọmọ ṣé àìrọ́mọ yẹn ló fa tẹsẹ̀ yìí ni. àlè pé ní àsìlè pé ní tẹ̀ mọ̀ ń gbèyàn rìn ká kò sí bí n ti rìn dé kò sí bí n ti rìn dé bí mo rìn dé Ọlọ́run ò jẹ́ ń sọnù mo ti lọ pọn ẹran láàrin jàrí. ẹ lọ pọn ẹran. bẹ́ẹ̀ ni.
ẹgbẹ́ ẹran pọ̀n. mo gbẹ́ ẹran pọ̀n èmi àtọkọ mi tí mo sì wà lọ́dọ̀ rẹ̀ tọrọkọ mi nífẹ̀ẹ́ mi kì í ṣèmi nìkan ló fẹ́ ṣùgbọ́n nífẹ̀ẹ́ mi gbogbo ọ̀nà lọ́gbà tí bá ń wọ́ ọmọ àrídí àkókò. ẹ wá pọn ọmọ láàrin ọjà. mo pọn ẹran. àwọn tó rí yín kí ni wọ́n ń sọ. ẹ̀gbọ́n mi tó tẹ̀lé mi ni wọ́n ń sọ pé òròbìnrin ọmọ ní ń wá bá ń wo ló fi ń pẹran ẹlòmíì ti ẹ̀rù pa wá sùn ti fíìmù ni láàrin ọjà ọ̀nà àpáta yìí. bẹ́ẹ̀ ṣe wá pọn ẹran yẹn tó náà ń gọ́. kọ̀ọ̀kọ̀ gbá. ẹ bímọ dàárọ̀. n ò bí. bẹ́ẹ̀ ṣe wà ń lé bàbá yẹn dàárọ̀. mo wà ń bẹ̀ gbọ́n ò bímọ. orí pé à ń lọ mò ń bọ̀ mò ń wá tí ń jẹ torí wọ́n ti dojú sí ọkọ mi náà rù. Bódìjà lọkọ mi ti ń ta pákó ẹni tẹ́ pé tírélà bíi mẹ́ta ń já ọjà fún kò sí nǹkan kan fóònù náà mọ́ inú ilé lọ́wádìí. kò sí nǹkan fọkọ mọ́ kò sí nǹkan kan ẹ̀yin náà kò sọ mọ́. èmi tí mò ń lọ bí àti jẹ àti mú bẹ́ẹ̀mi náà tún ṣe kàgbákó àṣídẹ́ǹtì nù lórí ta muslim. ok ẹ l'accident. àṣídẹ́ǹtì ni o. mo ń gbọ́ yín mà. mo fẹ́ wọnú mọ́rúwá mo ti gbọ́ mọ́tò ti gbé mi láti Bódìjà dé oríta muslim ǹjẹ́ ń wọ mọ́rúwá dédélé báyọ̀ nílé kí n bọ́ nú ilé mo gbẹ́sẹ̀ kan wọnú mọ́rúwá kò jẹ́ ń gbé kejì bí ṣe ń wọ́ mi lọ nu ilé. kí lẹ ló ṣe. ń wọ́ mi lọ ní paratọwọ́ mi dáńbi mọ́rúwá mo nalẹ̀ ní àtọ́dún karùn-ún. lẹ́sẹ̀ ti lọ. ẹni sùúrù ẹ fẹ́ wọnú mọ́rúwá. mo fẹ́ wọ mọ́rúwá ni. ẹ ti gbẹ́sẹ̀ kan sílẹ̀. gbẹ́sẹ̀ kan kò jẹ́ ń gbé kejì. bí ṣe ń wọ́ mi lọ mo bá ń pè ń wọlé pàtọwọ́ mi. ṣé kò mọ̀ pé ẹ̀ tí ì wọlé ni. àárín kò yé mi o bí wọ́n tó ṣe tì mọ́ lẹ́nu. ó wá ń wọ yín lọ. ẹ ń wọ́ mi lọ kò tiẹ̀ jẹ́ rántí pàǹwọ́ mọ́mọ́ torí wàhálà àtẹsẹ̀ ni mo fèsì. gbogbo aṣọ ni mo ta gbogbo tí mo ní tán pátá ṣọ́ọ̀bù tí mo ti ń tajà lọ́dẹ yálé gbogbo èèyàn lọ́mọ̀ tí mo ti lọ gbé ta mo ti ta mo ti fi jẹun mo ti ná mo ti ṣe gbogbo ẹ̀ kò sí nǹkan kan mọ́ wọ́n ti sọ mí sí ọmọ ni mò ń wá tẹ́lẹ̀ wọ́n tó dá mi dúró ojú kan ni mo wà ọdún karùn-ún rè. ṣé ẹ ti gbìyànjú láti ṣe ẹsẹ̀ yìí. a ti ṣe lákọ̀ọ́kọ́ gbogbo owó ni mo ná mo ṣe lẹ́ẹ̀kejì. torí mo ti gbé yín rí ní ọdún bíi 3 sẹ́yìn. ẹgbẹ́ mi nígbà náà iye wọn ni lọ mú wá gbà náà àwọn oní alábẹ́ ilé tí wọ́n fẹ́ bá ń ṣe ẹ sì fún mi ẹ ràn mí lọ́wọ́ mo bá lọ ṣe èmi ò mọ̀ pé òfegè ni a ṣe kò ṣe tán láti ìgbà náà mo tún ti wá wà bí mo ṣe wà yìí. ṣé torí ẹ̀ lẹ fi kíní rìn. torí ẹ̀ mo fi rìn torí ẹ̀yin náà lẹ ṣàánú mi lórí eré o ẹ̀yin lẹ ṣàánú mi. now màmá yìí wọn ti bímọ kankan ẹ̀yin abiyamọ ìyà ò ní jẹ yín o ẹ̀yin tẹ́ bímọ ọmọ yín ò ní kú o ta ló gbàgbọ́ pé màmá yìí sì máa bímọ ẹ kàn máa kọ síbẹ̀ pé màmá ire yín sì máa dé ẹ kàn máa kọ bẹ̀ pé màmá ire yín ayọ̀ yín sì máa dé yóò dà fún yín mà now ṣé ẹ sì ẹsẹ̀ yín báyìí ná. ẹsẹ̀ náà bó lẹ ṣe ń dìde lórí bẹ́ẹ̀dì abẹ́ dìde. àmọ́ rá bàbà ni. bó lẹ ṣe ń dìde ń bẹ̀ bó lẹ ṣe ń dìde. díẹ̀. ẹ máa rá bàbà ni o. díẹ̀. ẹ ra mà ẹ káṣọ yín lẹ́yìn ẹ máa ra mà ó yẹ kí n ràn yín lọ́wọ́ níbẹ̀ mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa ń dìde. bẹ́ẹ̀ ṣe máa ń dìde ẹ̀mí mímọ́ o iwájú ni kò wá ẹ̀pẹ̀lẹ́ so ẹ wà gbé kinní yẹn ọmọ tó tẹ̀lé mi bá ń gbé tí mo gbé sa yẹn díẹ̀ ẹ wò ẹ jẹ́ kí màmá yìí rìn padà wọ́n ní wọ́n sì lè ṣe é wọ́n náà sì lè ṣe é ó dẹ̀ pé wọ́n ní kẹ́ mú 8+ ni ó pè 800,000 plus. ẹni. so eléyìí fi rìn báyìí. eléyìí ni mo fi rìn. ọ̀pá yìí ni mo lò tẹ́lẹ̀
ẹ̀yin náà lẹ ṣàánú mi tí mo fi rí rí ó yá ẹ try ìgbà bí kíní ìrìn wá náà ẹ fi rìn wá náà jẹ́ ìṣílẹ̀kùn ìṣẹ̀lẹ̀ ẹ máa ra ẹ fi rìn wá díẹ̀ kò tiẹ̀ need ẹ má rí so báyìí sí báyìí ẹsẹ̀ yẹn like ṣé ẹ lè dá dúró fúnra yín. ẹ lè dá dúró. ẹ lè dá dúró. ẹ dẹ̀ 160 báyìí. 160. màmá yìí ò tí ì dàgbà wọn àti ìdarúgbó tán bá sì rí ire tán bá sì rí àánú wọ́n sì lè ṣe tó pọ̀ láyé wà ní wọn àti ìbímọ. ọlọ́jẹ́ ìrànú. ọlọ́jẹ́ ìrànú àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni ó ń ṣàánú mi ni ó ń ṣàánú mi àní wọ́n jẹ́ ronú kú àní wọ́n jẹ́ ronú kú ọlọ́jẹ́ ìrànú agbára kankan ni tẹ bá fi ṣàánú mi náà mo fi ń jẹun ìrẹ́ nìkan kan pé ọkọ tó fẹ́ tọ́jú mi náà ò ní nǹkan kan lọ́wọ́ kò ní nǹkan kan lọ́wọ́ tẹsẹ̀ ìtì ẹ̀ lọ bá mi báyìí iṣẹ́ mi bá dúró tí mo lè lọ tí mo lè ń bọ̀ ìmọ̀ tó bá kù ní ayé mi. ẹ̀sùn bí ẹni tẹ bá ṣe kí ni. ìbárẹsẹ̀ mi ṣe. ẹni tẹ bá rí àánú. àánú náà ni mò ń wá bí n bá rà àánú ìyá ọ̀tàn kò sí bí èèyàn lè lọ béèyàn tọ́jú ara èèyàn náà ń pa ọmọ owó ní ọ̀nà ó ń pọkọ mi náà lẹ́kùn ó ń palẹ̀kùn pé àìtí ìbímọ ó ń palẹ̀kùn àwọn náà iṣẹ́ wọn ti dojú kodò iṣẹ́ ti ń bẹnu lé nísìn. ẹ̀yin náà ẹsẹ̀ yín ò rìn. kò rìn ẹ wá ní tẹ bá rí àánú. àmì ń bá láàánú ìdúpẹ́ ọlọ́run sì ń ṣàánú. mọ̀mọ̀ pàláàánú ni táwọn èèyàn bá ṣàánú mi ẹsẹ̀ mi dúró tí mo ṣẹ̀ṣẹ̀ mi yòókù mo ti fi sọ́dọ̀ ọlọ́run. wọ́n dẹ̀ ròyìn màmá yìí wọ́n ní wọ́n dáa ọlọ́run wọ́n ròyìn màmá yìí wọ́n ní wọ́n dáa ẹni tẹ bá rí àánú. bá ráàánú gbà. ẹni tẹ bá rí àánú tí àwọn èèyàn bá ṣàánú. tí wọ́n bá ṣàánú mi ẹni wọ́n ní ká mú bí 800 ní ẹni mo wá báwọn fi bá mi ṣe. ìyẹn fún ẹsẹ̀ mi àti ọdún karùn-ún tí ìrántí tọmọ mọ́. kí lè náà ṣe. ìrántí tọmọ mọ́. so ogun méjì wà nílẹ̀ pé kí ní ogun kan tiẹ̀ kọ́kọ́ kú ná. kọ́ kú kí ní ogun tẹsẹ̀ yóò kú. so ká kọ́kọ́ fọmọ́lẹ̀ náà tẹsẹ̀ yóò gbádùn. àtẹ̀gbà tí mo lálàáfíà tí mò ń lé lọ tí mò ń bọ̀ ni mò ń sáré tọmọ kí ngbà wọn rí pé kíní wọ́n sẹ́bùrú mi ń bi tẹsẹ̀ wọ́n fún mi ń jókòó jẹ́ ń lè lọ bì kankan mọ́ nínú ilé náà mò ń wà ojú kan tí n bá jókòó sí ni bí n bá rọ́mọ tí ń ránṣẹ́ ni bí n bá ti rí n bá rọ́mọ tí ń ràn ní tí ń jẹ ni bí n bá ti rí ó ti parí ó ti parí ti parí. mo fẹ́ káwọn èèyàn ràn yín lọ́wọ́ náà mo ṣe wá bá ṣe wá ń sọ̀rọ̀ yẹn lọ mo nílò àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ ilé ṣé ẹ ní àkáǹtì. mo ní àkáǹtì mo lákáǹtì. ṣé tẹ bá rà àná ṣe ẹ ṣe ẹsẹ̀ yín. ń ṣe o tẹsẹ̀ yìí ló ti ẹ̀kọ́ bá mi bí n bá ti ṣe ngbà tí sọ fún mi pé ó ṣe é ṣe padà báwọn ọba mi ṣe lọ hospital. kí ló tójú yín wú tó báyìí. ẹkún ojoojúmọ́ ni olúwa. ojú yín ti wú jù ó dá sìn náà sìn ìgbà tẹ̀ ń sunkún tí ojú yín wú nǹkan mi lẹ ń pè yẹn. kò sí tí o ti wà lára mi. ọlọ́run ní jẹ́. hypertension gbogbo ẹ̀ ní í ṣe mí. ọlọ́run ní jẹ́. ọlọ́run ní jẹ́ ẹ̀yin tẹ̀ ń bá tú ẹsẹ̀ ẹ̀ tí bímọ ẹ wojú yín bó ṣe wú. àmì o ojú yín ló ti wú ìnà o. àmì o kọ́lọ́ gbà mí ni ọlọ́run gbà mí ni kọ́rọ̀ mi ọmọdé àbí ejò tó kọjá lórí àpáta tí ọ̀la pa. ẹ pàkáǹtì yín mà ẹ máa pè fún mi kí n máa pè ẹ máa pè fún mi kí n máa pè. 81 58 02 91 21 money point. orúkọ wo ló máa gbé wá. yóò gbé ọ̀tọ̀ lórin Rachel Ọlábísí jáde. ọ̀tọ̀ lórin Rachel Ọlábísí ó yẹ tún pè gé. 81 58 02 91 21
21 Money Point Money Point Money Point microfinance ni Money Point Money Point àwa gbé ọ̀tọ̀ lórin Rachel Ọlábísí. Rachel lè ń jẹ́ Bẹ́ẹ̀ni sà. Rachel Bẹ́ẹ̀ni. Rakeli. Bẹ́ẹ̀ni. Ẹni o wọ́n ti sọ mí sí kolobo. Wọ́n ní sọ mí sí kolobo. Sí kankan o. Ẹ tún pè lẹ́ẹ̀kan sí pákántì lẹ́ẹ̀kan sí. 81 58 02 91 21 Money Point. Rachel Ọ̀tọ̀lórin Rachel Ọlábísí. Ẹ̀yin èèyàn yìí ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ ṣí àná ìwọ wá tiẹ̀ ní nǹkan kan ṣíà fún ẹnìkan tẹ́niyẹn bá ti rí tó bá ṣàánú àdúrà tiẹ̀ ló gbà tí èèyàn bá ṣàánú ẹnìkan látara pé wọ́n ṣíà ìwọ gangan lóríire torí pé ẹnìkan náà sọ̀rọ̀ tiẹ̀ náà fún olóore kan ẹ wá jọ̀ọ́ ẹ dànù bòyá yìí ẹ ṣàánú mi ẹ má jẹ́ n tó bá ń plan pé o fẹ́ fún mi tẹ́lẹ̀ fún ìyá yìí kí wọ́n lọ sí ẹsẹ̀ wọn màmá yìí wọ́n ní ara tó bá yẹ pẹ́ jù báyìí lọ ayé lè dá wọn jókòó tí wọn ní lè dìde mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ màmá ìtì ara wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó ṣe o màmá kì í ṣe mí o èmi kọ́ mo wá Ọlọ́run ni o Ọlọ́run ló bẹ́ẹ̀ ṣe lè fún yín báyìí àwọn èèyàn dẹ̀ torí Ọlọ́run ṣe fún yín kò sí tó kéré jù kò dẹ̀ sí tó pọ̀ jù ìyá yìí ìyá àdúrà ni ìránṣẹ́ Ọlọ́run tún ni wọ́n ẹ wo Ọlọ́run mọ́ wọn lára kì í sọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ẹ bá ń ṣàánú wọn Money Point ni wọ́n lò ẹ wá ṣí àìsà ò ní rógun o ò ní rí jàǹbá o ò ní rí wàhálà wá ṣí àrẹ gan pé mo fẹ́ káwọn yẹn ṣàánú ìyá yìí wá ṣí ẹ̀ sẹ́ǹdẹ̀ sọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ wọn ní kẹ́ ẹ ṣòwò sí ọ̀dọ̀ wọn ní ẹ sẹ́ǹdẹ̀ sí mọ́ rí bó pé bó jù bẹ́ẹ̀ lọ ìyá yóò fi tọ́jú ara wọn bọ́sẹ̀ nẹ́fẹ̀ ní 800 yẹn yóò jù bẹ́ẹ̀ lọ torí pé wọ́n ní ara wọ́n ṣe mọ̀ mo fọlọ́ǹbẹ̀ yẹn bá ràn wọ́n lọ́wọ́ máa pe nọ́mbà wọn tí wọ́n fi ń kọ̀ bẹ́ẹ̀ tún pe àkáǹtì yín lẹ́ẹ̀kan sí 81 58 02 91 21 account Money Point Ọ̀tọ̀lórin Rachel Ọlábísí ẹ pe nọ́mbà yín tẹ̀ ń lò tán lè pè yín sí. Nọ́mbà yìí náà ni 081. Okay, nọ́mbà yẹn náà ni 081 58 02 91 21. But account yẹn kìí ṣe ó pé o Money Point ni account for the last time. 81 58 02 91 21 Money Point Ọ̀tọ̀lórin Rachel. àwọn tí ó ràn yín lọ́wọ́ ẹ wá ṣàdúrà fún wọn. Gbogbo ẹ ṣàdúrà fún wọn. Tẹ́ ẹ ní lọ́kàn láti ràn mí lọ́wọ́ Ọlọ́run ọba ń gbéràn lọ́wọ́ dìde fún yín ẹ̀yin náà ó rí àánú ńlá gbà ọwọ́ Ọlọ́run yóò kan ayé yín ẹ ní wọnú ogun o ẹ ní wọnú dààmú bó ti wù kọ́tà sọ́ra rẹ̀ dà nítorí kọ́tà sọ́ra ẹ̀ dà lórí ayé yín ipá wọn ò ní ká yín àánú Ọlọ́run kò ní wọ́n yín o ẹ ṣàánú mi o ẹ má fi mí lẹ̀ báyìí o ẹ má jẹ́ yọ̀ jẹ mí gbé o wàhálà ìpọ̀jù fún mi o ó sú mi o